ìyàlẹ́nu ló jẹ́ fún wa pé gómìnà kan nínú àwọn gómìnà wa nílẹ̀ Yorùbá kí wọ́n máa pè wá lólè. Gómìnà wo? Gómìnà Ọ̀ṣun ni gọ́vnà Adeleke. Adémọ́lá Adélékè. Bẹ́ẹ̀ ni gọ́vnà wa tí gbogbo wa mọ̀ sí gọ́vnà Oníjó. Ìṣe ló yà wá lẹ́nu wípé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó lè tẹnu wọn jáde sí wa torí wípé gbogbo àgbáyé ló mọ̀ pé Ẹ̀gbá ló ní àdìrẹ. Káàdì ta rẹ̀ ló ń pè lájírẹ láti máa wá pè ní Kampala jàtàbájì tán la máa rẹ́. Ní tí mo wọ̀ yìí ọmọ Òṣogbo tó bá lè ṣe wọ́n jáde síta kájọ gbárò síta kájọ ṣe. Tí wọ́n bá fẹ́ ṣe aró òbílẹ̀ wọn kò wá bá wa ń bí mi wọ́n ọmọ jùbà tí ìkìlọ̀ àwọn àdẹ̀là kọ́ wọn. Aṣọ wọn màmá wa àtijọ́. Aṣọ ni. wọ́n ní kó ṣe bíi tíìsì orí mi bíi bírèdì orí mi yìí ni. Irun orí. ṣé ti rí i. Tọ́ bá ti tú ní ìsìn aṣọ ni. Ẹ̀gbá wọn fẹ́ràn láti máa lo ọpọlọ lójoojúmọ́. Ọpọlọ Ẹ̀gbá kì í sùn ní ṣẹ́jú ni la máa ń ronú pé tá bá ṣe báyìí ó yẹ kó bọ́ sí báyìí. Bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí mo lè ka iye ọmọ Òṣogbo tèmi fúnra ra mi tí mo kọ́ ń ṣe. Mo tún sọ ọmọ Òṣogbo tó bá lè dàrú òkòkò kí àwọn Nàìjíríà gangan kí wọ́n pè wá papọ̀ kájọ dárò òkòkò yẹn kọ́ rí. Wá ṣe. Tó bá mọ ohun tó ń jẹ́ lẹ́lọ̀ wọ́n sọ fún wa. Tó bá mọ ohun tó ń jẹ́ lákẹ̀tẹ̀ wọ́n sọ fún wa. Tó bá mọ ohun tó ń jẹ́ ẹlẹ́kọ̀ọ́ wọ́n sọ fún wa. Wọn ò ní ju bàtíìkì lọ. Oko Ẹ̀gbá ló ti wá. Oko Ẹ̀gbá Ifẹ̀ ni àwọn náà Ifẹ̀ náà wọn náà ti wá. Ṣé mo pé ọmọ ìyá kan náà jọ ni wá? Bẹ́ẹ̀ni. Ọmọ ìyá kan náà ni wá because ṣọ́ọ̀ṣì gbogbo wa jọ nìyẹn. Ṣùgbọ́n ní tó ní kálukú specialize lórí. Eléyìí ò jẹ́ tuntun fún wa. Èyí tí gómìnà wa sọ yìí kò jẹ́ tuntun fún wa torí pé tó bá dà kò sí fẹ́ nìkan. Ó ti wà fún ti gbogbo ayé. Ọmọ Òṣogbo tí ó bá lè di aláàlẹ̀ kí bàbá wa president Tinubu wọ́n bá wa fún lẹ́bùn. Wọ́n bá wa fún lẹ́bùn. Yes. A jẹ́ pé lédè kan ó ń wù yín lọ́kàn bíi pé kí ètò kan wáyé tí ìfagagbága yóò ti wáyé. Ó ṣe kọ́kọ́. Ó yá ẹja ṣe competition. Awalé. Yorùbá Gidi TV. Lẹ́gbẹ̀ẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri orílẹ̀-èdè àgbáyé ń bí ẹ ti ń láǹfààní àti máa wo ìkànnì Yorùbá Gidi TV. Ọlákúnlé Fásùgbà lórúkọ mi. Ọ̀rọ̀ nípa ohun tí ìran wa gẹ́gẹ́ bí adúláwọ̀ àti ìran Yorùbá gbé dání náà la tún mẹ́nu bà pẹ̀kẹ́lù lónìí. Ẹ kú àmójúbà wa o. Ọlákúnlé Fásùgbà lórúkọ mi. Ẹ káàbọ̀ sórí ètò mọ̀mọ́ mi. Ẹ kú kalẹ̀ o. Ẹ wá ń dákọ yín fún gbogbo àwọn tí ń wò wá káàkiri àgbáyé. Ṣé lótú orúkọ mi ni Olúwakẹ́mi Àbẹ̀kẹ́ Olóyèdé ìtẹ̀síbìrì mi. Tẹ̀sán jẹ́. Tí mo jẹ́ olùdásílẹ̀ ẹgbẹ́ aládìrẹ nílẹ̀ Ẹ̀gbá tí mo dẹ̀ jẹ́ ìyálọ́jà ọjà àdìrẹ Kampala International Market Àṣérò bákan náà mo wá jẹ́ ìyálọ́jà fún gbogbo ilẹ̀ Ẹ̀gbá tilé toko. Ìyálọ́jà. Inú mi dùn sí ibi tí ẹ̀ ń gbé iṣẹ́ àdìrẹ ṣíṣe lọ tó sì jẹ́ ara tí wọ́n fi mọ ìran Yorùbá níbikíbi tí wọ́n ti rí wa wọ́n pé Yorùbá rèé níwọ̀n ìgbà tá a bá ti wọ aṣọ ọ̀hún sọ́rùn òun náà lẹ́wọ̀ tó sì dá ọ̀nlẹ̀ wégèlè tó rẹwà èmi náà yá awọ tó jẹ́ tiwantiwa. Ó gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n la bá rí kà nínú ìròyìn kan pé ẹ̀yin ará Ẹ̀gbá o tẹ́ ẹ jẹ́ aládìrẹ o ẹ̀yin ìyálọ́jà o ẹ̀ ń bínú sí gómìnà wa ìpínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà wa náà sì ń ṣe àgbélárugẹ àṣà yìí náà ni pẹ̀lú aṣọ. Ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀? Ṣé bàbá mi ìyàlẹ́nu ló jẹ́ fún wa pé gómìnà kan nínú àwọn gómìnà wa nílẹ̀ Yorùbá kí wọ́n máa pè wá lólè. Gómìnà wo? Gómìnà Ọ̀ṣun ni gọ́vnà Adeleke. Adémọ́lá Adélékè. Bẹ́ẹ̀ ni gọ́vnà wa tí gbogbo wa mọ̀ sí gọ́vnà Oníjó torí wọ́n nífẹ̀ẹ́ sí ijó gidigidi. Ìṣe ló yà wá lẹ́nu wípé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó lè tẹnu wọn jáde sí wa torí wípé gbogbo àgbáyé ló mọ̀ pé Ẹ̀gbá ló ní àdìrẹ. Igbó Ẹ̀gbá náà wọn ọ̀rọ̀ wa ti gbé dé before 1830. Nínú ìròyìn kan tí mo rí kà níbi tí agbẹnusọ gómìnà wa Adémọ́lá Adélékè ti sọ̀rọ̀ ó ń jẹ́ ó yé wa pé ilé akọ́dá
lẹ́dẹ̀ àti ilé àká ní Òṣogbo pé ibẹ̀ yẹn gan-an ni wọ́n ti ń ṣe àdìrẹ kódà ṣáájú ọ̀rúndún kẹtàlá 13th century pé àwọn gan-an làwọn bẹ̀rẹ̀ wọ́n sì ń jẹ́ kó di mímọ̀ pé ìdílé táwọn òṣèré jáwọ́ láti. gbogbo wa la mọ̀ wípé Ifẹ̀ ni gbogbo wa ti wá. Ifẹ̀ lórí ìrun Yorùbá. Ìgbàgbọ́ gbogbo wa nù. Ìgbàgbọ́ ń tá a mọ̀ ní. Bẹ́ẹ̀ni. Ń tá a dé bá nítorí ẹni tí ó bá wá láti Ifẹ̀ àwa látọ̀yọ́. Bẹ́ẹ̀ni. Ifẹ̀ nínú Ifẹ̀ ni Igbó Ẹ̀gbá wà. Nínú Ifẹ̀ òun ni Igbó Ẹ̀gbá wà. Iṣẹ́ tí àwọn ọ̀ràn Ẹ̀gbá ń ṣe ń bẹ̀ òun ni wọ́n gbé dání wá sí Abẹ́òkúta ní 1830. Láti bẹ̀ ni àdìrẹ ti bẹ̀rẹ̀. Àwọn ìyá ńlá ìyá wa àtàwọn bàbá wa iṣẹ́ wọn tí wọ́n gbé dání láti Ifẹ̀ nìyẹn. Láti Igbó Ẹ̀gbá lè ti bẹ̀rẹ̀. Igbó Ẹ̀gbá láti Igbó Ẹ̀gbá ọ̀nà wọn ọ̀ràn Ẹ̀gbá ni wọ́n ti gbé àdìrẹ wá. Igbó Ẹ̀gbá yìí Ifẹ̀ ló wà. Ifẹ̀ ní Igbó Ẹ̀gbá wà níbẹ̀ ni Ilé Ifẹ̀ ní gbogbo wa ti wà. Gbogbo ọmọ Yorùbá pátá Ilé Ifẹ̀ láti wá. Ẹni tí ó bá wá láti Ifẹ̀ á wá látọ̀yọ́. Ifẹ̀ òun làwa ti wá. Inú Igbó Ẹ̀gbá ni wọ́n ń pe ti ṣẹ́mọ̀pẹ̀ nígbà náà kálukú ló ní àyè tiẹ̀ ní bùkọ́ oníkálukú ló ní àyè tiẹ̀. Àyè ti Ẹ̀gbá òun ni Igbó Ẹ̀gbá. Iṣẹ́ táwọn ń ṣe ń bẹ̀ nìyẹn tí àwọn ọ̀ràn Ẹ̀gbá tí wọ́n ń ṣe níbẹ̀ nìyẹn. Nígbà tó gúdẹ̀ dé tó ní kálukú lọ wọ́n gbé nǹkan wọn dání bọ̀ tí wọ́n wá fi sẹ́tù sí Abẹ́òkúta. Bí ẹran Ẹ̀gbá ṣe ń kúrò láti ibì kan tí wọ́n ṣí kúrò láti ibì kan síbòmíì wọn ò fi iṣẹ́ wọn lẹ̀ kódà kò ń ṣàdúrà nìkan náà ń ṣe wọ́n ń fi ẹ̀lù wọ́n fi ń palẹ̀ bí irú bọ́n ṣe ń kunlé nísìnyí. house painting. Bẹ́ẹ̀ni ẹ̀wọ̀n Ẹ̀gbá náà kọ́kọ́ dálẹ̀ torí pé Ẹ̀gbá Ọlọ́run jogún ọpọlọ fún Ẹ̀gbá gan fúnra Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ kì í ṣe èèyàn kò ṣe mú kúrò Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ kò ń ṣe èèyàn tó bá dé èèyàn ni wọ́n á ti jàgbà kò ń ṣe èèyàn Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ wọ́n tún bí tẹ́gbà lajú dé pẹ̀lú bí ojú ṣíṣe dúdú ń gbà yẹn wọ́n mọ̀ pé ó yẹ kí àwọn fi nǹkan kan pa ara ògiri. Ilé àwọn fi máa bling. Kó máa bling á máa ta sánsán. Nígbà yẹn nínú ìtàn báwo gan-an ni àdìrẹ ṣe bẹ̀rẹ̀ bó bá jẹ́ pẹ̀yìn lẹ ní àdìrẹ. Bádìrẹ ṣe bẹ̀rẹ̀ náà ni pé ṣé mọ̀ wípé nígbà yẹn àwọn aṣọ pòpòkì náà ń wọ̀ tó jẹ́ plain tí kò ní nǹkan kan kò sí ohun tó jàǹkàrà kò sí ohun tó jẹ́ kọ́ design sí nǹkan kan. Àwọn ìyá ńlá ìyá wa àgbà yẹn ni wọ́n náà fi ọpọlọ gbé wípé kó má jẹ́ pé nǹkan tó wọ̀ ní oko bí náà ni oko bí ìwọ̀ náà ni kókó táwọn náà wọ̀. Àwọn ni wọ́n gbé jáde wípé a gbọ́dọ̀ fi nǹkan kan yàtọ̀ kí tiwa kó yàtọ̀. Láti oko Ẹ̀gbá lọ́hùn ni o láti oko Ẹ̀gbá lọ́hùn ni o. Ìgbà tí nǹkan dẹ̀ dé tóníkálukú lọ ń lọ ẹ̀ ṣe mọ̀ pé iṣẹ́ tóníkálukú bá gbé dání náà tó ti ní ọpọlọ nípa ẹ̀ náà ló máa tẹra mọ́ òun ni wọ́n tẹra mọ́ wọ́n fi dé oko Adágbá. Àwọn kan wá sọ pé tí gómìnà sọ ọ̀rọ̀ wà ń bẹ̀ o torí gbà bá kí Òṣogbo tí wọ́n fi kọrin Òṣogbo ìlú àró òrò kí àsálà àró sì rè kò sí ni aládìrẹ ò lè ṣe láì láró. Ṣe rí Òṣogbo òrò kí aró yẹn odò wọn ló ń jẹ odò wọn lodò aró. Odò Ọ̀ṣun. Odò Ọ̀ṣun yẹn ẹ láyẹ̀wò kì í ṣodò tó mọ́. Odò tí wọ́n tẹ́ alábẹ́ni kìbà rọ́mọ bí wọ́n á gbé lọ ẹni ọmọ bá kú lọ́wọ́ ẹ̀ wọ́n á gbé lọ wọ́n á fi wẹ̀. Àgbàrá àgbo. Àgbàrá àgbo ni nígbà tó ń pe nǹkan ní àgbàrá a ti gbọ́dọ̀ mọ̀ wípé ojú ẹ̀ kò mọ̀ ojú ẹ̀ dàbí omi aró ni kì í ṣe aró gangan tàǹdá òní òròkè aró yẹn o odò ni odò yẹn gbogbo ayé dẹ̀ ti mọ̀ wọ́n mọ̀ ní gbogbo àgbáyé ni wọ́n mọ̀ pé Òṣogbo Awẹ́dẹ́wẹ̀rìṣà òun ni o Awẹ́dẹ́wẹ̀mọ òun ni odò yẹn ni kí wọ́n falẹ̀ mọ́ dáadáa gbogbo èèyàn tí ẹ ti mọ̀ wọ́n mọ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti mọ̀ wọ́n mọ̀ tẹ́lẹ̀ èmi rò pé ó yẹ kí gómìnà wa kí wọ́n tún fọwọ́ kún wa níbi torí pé ògo Ẹ̀gbá nìkan kọ́ ni ọ̀rọ̀ aṣọ ìdá
ó ti di ògo gbogbo Nàìjíríà, gbogbo adúláwọ̀ pàápàá, gbogbo adúláwọ̀, yàtọ̀ sí adúláwọ̀ nìkan. Mo tún bọ̀yẹ̀ sọ pé ó ti di ògo gbogbo Nàìjíríà ni pé a ti kọ́ Haúsá níṣẹ́ yìí, a kọ́ Ìgbò níṣẹ́ yìí, ṣé ẹni pé ó ti di ti gbogbo Nàìjíríà. Èmi rò kò yẹ kí gómìnà wa kó bá wa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn gómìnà wa ń bí, kó tún ràn wá lọ́wọ́, kó túbọ̀ gbé wa ga jù bá a ṣe wà lọ ni. Kò yẹ kó jẹ́ pé wọ́n máa pè wá lólè. Ẹ má bínú ẹ̀yin ìyá wa. Ó jọ wá lójú, ó yà wá lẹ́nu, ó jọ wá lójú, ó yà wá lẹ́nu, torí a mọ̀ pé ní ìlú Òṣogbo ìkíní ó ti fẹ́ràn ọjọ́ gan. Gómìnà wa Adeleke yẹn ọmọ kan gan ni wọ́n o. Wọ́n iṣọ́ máa lé. Ọlọ́run ọba ọmọ ọkọ̀ péńpélé ó ní bàbá wa Adeleke. Ilẹ̀ rí. Ṣé rí nílùú wọn sẹ́lí, ṣé mọ̀ tó ń jẹ́ sẹ́lí? Ẹ júwe ẹ̀ fún mi. Ṣé rí àwọn abọ́ kan pẹlẹbẹ báyìí ni àwọn abọ́ yẹn wọ́n á tẹ̀, wọ́n á wá mú àwọn òrùka white funfun, wọ́n á sin sí létí, tó bá sin sí létí wọ́n máa fi báyìí, àwọn náà kọ́kọ́ dájọ́ lẹ̀. Ọmọ ọkọ ni gómìnà wa o, àwọn náà kọ́kọ́ dá ijó lẹ̀. Ẹ rí i pé ọrílu o ọrílu o gómìnà wa ń jó lọ ni. Inú gómìnà máa ń dùn gbogbo ní gbogbo ìgbà ni, always happy. Bẹ́ẹ̀ni, kò sí ìbànújẹ́ fún bàbá. Kò tiẹ̀ fàjà, kò gbọ́dọ̀ fàjà. Ó lè tọ́ pé wáyé nìkan là ń jẹ́ kó yàn pé a ò jalè ò torí àjìṣẹ́ lígbé. Àdèjì omi odò Òròkì àdìbù, omi ìlú wa ń bí ò la fi ń dárò wa. Odò Ògùn la fi ń dárò ń bí, odò tá a bá ò là wá fi ń dárò ń bí. Bó bá dẹ́yìn kùlé ibi tí mo ti ń dárò nísìnyí, ó wà bí tó gbé ń ṣàn, Ọlọ́run ló fún wa. Ṣùgbọ́n báwo ló ṣe rí lára yín láti rí i pé lọ́ṣun, lóǹdó àti káàkiri wọ́n mú ṣíṣe aṣọ àdìrẹ lọ́kùnkúndùn? Torí tẹ bá dé Òṣogbo, mo mọ àwọn ibì kan tẹ bá ti débẹ̀ báyìí ẹ kàn rí aṣọ yìí tí wọ́n ń ṣe lọ́tún lósì tí wọ́n ń sá. Mo sì mọ̀ fẹ́yìn náà mọ àwọn apá àbíká tí ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ wọn ibi ni wọ́n ti kọ́. Àwọn ọmọ iṣẹ́ yín ni wọ́n. Ọ̀dọ̀ wọn ìyá láàyà wa ṣe rí nígbà tí Ẹ̀gbá dé tán dé sí Oko Adágbá, ọ̀làjú dé bá wọn. Yàtọ̀ sí aró dúdú yìí náà ni ṣùgbọ́n wá fi ń ṣe oríṣiríṣi. Ẹ lè ní kọ́mọ Òṣogbo kó fọwọ́ kan ẹlẹ́lọ̀, kò ní mọ tó ń jẹ́ lẹ́lọ̀. Bẹ́ẹ̀ni, àwọn kan wọ ẹlẹ́lọ̀. Èyí tí mo wọ̀ yìí, ọmọ Òṣogbo tó bá lè ṣe, wọ́n jáde síta kájọ gbárò síta kájọ ṣe. Tí wọ́n bá fẹ́ ṣe aró òbílẹ̀, wọ́n kò wá bá wa ń bí ni. Wọ́n ọmọ ju bàtíìkì lọ, àwa dẹ̀ la kọ́ wọn. Àwa la kọ́ wọn ní bàtíìkì. Ohun tó dẹ̀ ń jẹ́ bàtíìkì ni àfọwọ́yà ní aṣọ tó wọ̀. Tí mo wọ̀ yìí. Bẹ́ẹ̀ni. Òun náà lélẹ́yìn náà. Òun náà ni. Gbogbo wọn wọ̀ yẹn bàtíìkì yàtọ̀ sí ohun tó fi là. Yàtọ̀ sí ohun tó fi là yìí, bẹ́ẹ̀ ni gbogbo bó ṣe wọ̀ yìí bàtíìkì ni. Bàtíìkì yẹn ló kọ́kọ́ reign lẹ́yìn àró òkòkò. Bàtíìkì yẹn olọ́làjú tún gbé jáde sí i torí pé Ẹ̀gbá wọn fẹ́ràn láti máa lo ọpọlọ lójoojúmọ́. Ọpọlọ Ẹ̀gbá kì í sùn, ní ṣẹ́jú ni la máa ń ronú pé tá bá ṣe báyìí ó yẹ kó bọ́ sí báyìí, tá bá ṣe báyìí ó yẹ kó bọ́ sí báyìí. Èwo náà ń pèlè. Ní ṣẹ́wárí ìyá wa, ìyá Jọjọlọ́lá tí wọ́n jẹ́ ìyálóde kejì nílùú Ẹ̀gbá, òwò ẹrú ni ìyá wa yẹn ń ṣe. Òwò ẹrú ni wọ́n ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ṣẹ́mọ̀ pé Ẹ̀gbá ti kọjá síbí, àwọn tí wọ́n wà lọ́hùn ọ̀pọ̀lọpọ̀ òrìṣẹ́ ṣe. Àwọn ìyá wa ń la ara ẹrú wá síbí, wọ́n fi wọ́n ṣiṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n fi ṣiṣẹ́ yẹn wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ọmọ bí àwọn ìlú òkè, àwọn ìlú òkè ọ̀hún ni. Ẹni tí wọ́n ní kó máa fojú sí nǹkan, ó máa mọ̀ ọ́ dandan. Ó yá lọ gbé, ó yá mú ìyẹ́ yìí, ó yá dúró ń bẹ̀ yẹn, mo ṣe báyìí ní ó máa mọ̀ ọ́. Kò sí pọ́pọ́lọ́ ẹ̀ ṣe lè bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí, mo lè ka iye ọmọ Òṣogbo tèmi fúnra ara mi tí mo kọ́ ń ṣe. Èmi fúnra ara mi pẹ̀lú èmi ní 4th generation. Ìyá tó bí ìyá mi iṣẹ́ aró ló ń ṣe, iṣẹ́ aró yìí ní agboolé Akódú ní Kẹta Kọ́bítì. Ìyá tó sì bí ìyá yín náà, àwọn náà délé bá ni. Ìyá tó bí nígbà tí mo sọ pé ìyá tó bí ìyá mi, àwọn náà dé bá ni.
àwọn náà dé bá ní àwọn bíi ìran kejì pé the next person òun ni bí àwọn ìyá tó bí ìyá tèmi ṣó ti yé nínú àwọn tí wọ́n kọ́kọ́ jọ wá bíi kó jẹ́ pé ìyá tó bí ìyá mi yẹn ìyá wọn yẹn ó pẹ̀lú àwọn ẹni yẹn ní agboolé ṣé mọ̀ pé Ẹ̀gbá nígbà tí wọ́n dé oníkálukú bẹ̀rẹ̀ sí ní lọ mú ìletò bẹ̀rẹ̀ sí ní lọ mú ìletò káàkiri ibi tí oníkálukú balẹ̀ sí. Ìyá wa Jọjọlọlá wọ́n jẹ́ oníṣòwò pàtàkì tí wọ́n máa ń ra ẹrú tí wọ́n dẹ̀ máa ń kó àwọn èèyàn mọ́ra. Gbogbo àwọn tí wọ́n kó mọ́ra lóníkálukú àmọ́pọ̀lọ wá eléyà ní ká ṣe báyìí eléyà ní ká ṣe báyìí. Ṣùgbọ́n ìyá wa Jọjọlọlá ni wọ́n kọ́kọ́ jẹ́ kí ó lajú sí ju tí wọ́n ń gbé bọ̀ láti Ìgbó Ẹ̀gbá. Ìyá wa Jọjọlọlá ni àti àwọn ikọ̀ wọn. Ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ tí ìyá wa Jọjọlọlá tí wọ́n bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ṣe pẹ̀lú àwọn ọkọ wọn tí ó jẹ́ pé ìyá tó bí ìyá mi tí mò ń wí ó pẹ̀lú ikọ̀ ìyá Jọjọlọlá. Wọ́n pẹ̀lú ikọ̀ wọn lásìkò náà torí wípé Kẹ́ńtà Òkèọlá òun ni ìyá wa Jọjọlọlá, Kẹ́ńtà Kọ́bítí òun ni ìyá tó bí ìyá mi ní ilé Àkódú. Kẹ́ńtà náà ní gbogbo wọn. Wọ́n ń ṣe lọ inú àwọn ẹmẹ̀wà wọn náà wọ́n jọ ìwọ̀n gbé ó di agboolé kan wà ní Ìgbè agboolé Kétu. Tí a bá sì débẹ̀ nsìn ìkòkò tó wà bẹ́ẹ̀ dájú bó ṣe wà yìí lọ. Tí wọ́n fi ń rẹ aṣọ. Ó tẹ̀lẹ̀ tí ń pọnmi sí. Wọ́n ti ń pọnmi sí. Wọ́n náà fi ń rẹ aṣọ ńgbà náà. Ṣùgbọ́n tó bá débẹ̀ ẹ máa mọ̀ pé kìíní ti ṣẹlẹ̀ bí báyìí. Bẹ́ẹ̀ mi dẹ̀ ṣe wà yìí náà bí ìyá mi ṣe jẹ́ Kẹ́ńtà ni bàbá mi jẹ́ Ìgbè. Ṣé rí pé gbogbo apá ni mo fi mú iṣẹ́ àdìrẹ. Ìgbẹ̀yìn ní mẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ mi wà ilé ó bẹ́ẹ̀ ni akọ mẹlẹ́kùn kẹ̀kùn kò pani jẹ. Bẹ́ẹ̀ ni Ìgbẹ̀yìn kò máa fa iná rẹ̀ ṣòro ọwọ́ ọ̀nù ra wọn. Ìgbẹ̀yìn yẹn ọ̀wọ́n náà wọ́n bẹ̀rẹ̀ sí ní sá so ọparun ni èmi gangan mo bá ọparun náà wọn ìyá wa ni wọ́n fi ń sáṣọ. Wọn ò dẹ̀ ń ṣe ju àrò òkòkò yìí mo tún sọ ọmọ Òṣogbo tó bá lè dàrú òkòkò kí àwọn Nàìjíríà gangan kí wọ́n pè wá papọ̀ kájọ dárú òkòkò yẹn kọ́ rí. Tó bá mọ ohun tó ń jẹ́ lẹ́lọ̀ wọ́n sọ fún wa, tó bá mọ ohun tó ń jẹ́ lákẹtẹ̀ wọ́n sọ fún wa, tó bá mọ ohun tó ń jẹ́ ẹlẹ́kọ̀ọ́ wọ́n sọ fún wa. Wọn ò ní ju bàtíìkì lọ. Bàtíìkì nìkan ni àwa wa ti kúrò lórí ọ̀rọ̀ bàtíìkì yẹn tipẹ́tipẹ́ a ti kúrò lórí ẹ̀ àti kúrò lórí bàtíìkì ni pé ohun tó bá wá sọ́pọlọ ẹ ló máa yà. Yíyàwòrán sára aṣọ. Ohun tó bá wá a ní kó tó di wípé a bẹ̀rẹ̀ sí ní gbẹ́ fóònù ọwọ́ ìyẹ́ ẹdìyẹ tàbí ìyẹ́ ẹdìyẹ tàbí ìyẹ́ ẹyẹ. Mo sì gbà pé tọ́wọ́ yàrá bá nawọ́ mú ẹdìyẹ báyìí á fa ìyẹ́ ẹ̀tù á tú díẹ̀ lẹ́yìn a bẹ̀rẹ̀ sí ní a máa pọ́n wọn máa fi ṣe táwa náà fi ń fojú sí. Àwa wá ti kó lórí ìyẹn àti ẹ̀wà ṣe bàtíìkì yẹn mọ́ tó nígbà tó tún kó lórí ẹ̀ a tún dágbọ̀n pé ìyẹn máa ń pẹ́ gan kó tún tó délẹ̀. Àwa tún dágbọ̀n pé ìgbà tí ọ̀làjú yìí máa fi dé èmi gan ti dáyé sí oní ìmíì tó jẹ́ pé àwa draw sínú pépà àwa la gbé fún kápẹ́ńtà wọ́n á bá wa pé kíní yẹn jáde yóò frame ẹ̀ jáde. Àwa bẹ̀rẹ̀ sí ni nígbà náà ìyá mi náà bísí àpàdé tó ti rí eléyìí ìyá mi gbogbo ìta yẹn ó ti pẹ́ ju aṣọ kan oṣù àwọn díẹ̀ oṣù kẹta rè ṣùgbọ́n oní stamp yẹn bó bá máa tílẹ̀ bá máa fi ṣú àṣẹrò 5 sí 6 tó jẹ́ bọ́ndù kan àbẹ̀rẹ̀ sí ní ṣe yẹn náà lọ kọ́lọ̀ kan ṣoṣo la máa fún either purple either blue either green kọ́lọ̀ kan la máa fún pátá yẹn. Nígbà tó tún yá àtúnjágbọ̀n pé a lè lo kọ́lọ̀ méjì papọ̀ kó fún wa ní nǹkan àtúbẹ̀rẹ̀. Iṣẹ́ yìí kò ní ẹgbẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o àwọn ìyá wa oníkálukú wọ́n ń ṣe wọ́n ń tajà wọn ṣùgbọ́n ní 1994 mo dá ẹgbẹ́ aládìrẹ sílẹ̀. Ní 1994 yes ẹ̀yin gangan. Èmi gangan ni mo dá ẹgbẹ́ aládìrẹ sílẹ̀ ní 1994. Bí ọdún lọ bí 30 ọdún báyìí.
ó ti jọgbọ̀n ọdún lọ. Ó ti jọgbọ̀n ọdún lọ. 1994. 31 years. Ọdún mọ́kànlélọ́gbọ̀n lásìkò. Yes. Ní 1994 aládìrẹ ò ní ẹgbẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ó ń ṣe àdìrẹ káàkiri Ọlọ́run so bless Ẹ̀gbá débi pé kò sí agboolé tẹ́ máa wọ̀ ní Ẹ̀gbá tí ó máa jẹ́ pé wọn ò ní experience iṣẹ́ yìí tẹ́ bá dé jẹ mọ̀ ó máa bá ìkòkò aró ń bẹ̀ bí bá a ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ọwọ́ tí ẹ specialize lórí aláró dúdú yẹn di sin tó ń ṣe nǹkan míì tẹ́ bá dé Làó ẹ máa bá bẹ́ẹ̀ tẹ́ bá dé Kìjà ẹ máa bá bẹ́ẹ̀ tẹ́ bá dé Kéńtà tó tẹ̀lé pé gbogbo wọn bá lọ káàkiri báyìí wọ́n ń bọ̀ ní Kéńtà ni torí pé ojú ọjà ìtòkù ìbẹ̀nà tí màá wá tà àwọn Senegal àwọn Congo wọ́n wá rà lọ́wọ́ wọn yàrá yà wá kódà níbi tí àwọn Congo pé báwọn dòwò pọ̀ dé a ní agboolé kan tán pé agboolé Congo l'Ẹ̀gbá. Yes. Níbi tí wọ́n bá wọn àwọn òbí àwọn yàrá yà wá tí wọ́n bá wọn ṣòwò dé tí wọ́n wá kó pé eléyìí dẹ̀ yàtọ̀ sí pòpòkì táwọn ń wọ̀ eléyìí dẹ̀ yàtọ̀ sí ó dẹ̀ yàtọ̀ sí pòpòkì eléyìí dẹ̀ ó dẹ̀ rẹwà eléyìí dẹ̀ ṣe ó ṣe títí débi pé ìyá wa Ransome màmá wa Olúfúnmiláyọ̀ Ransome Kuti wọ́n ní ìyá tèmi gangan sọ pé ńgbà tí wọ́n fẹ́ ṣènáwó kan ní ilé ọba Lákì ìyá wa Olúfúnmiláyọ̀ Ransome Kuti wọ́n pàṣẹ fún gbogbo obìnrin tó wà l'Ẹ̀gbá lásìkò náà pé aṣọ àdìrẹ ló gbọ́dọ̀ wọ̀ lọ sí ilé ọba ló bá ṣe aṣọ yìí ohun tó ní kálukú bá rí kó ṣe sí kó sá lọ kó ṣáà ti jáde rẹ̀. ó dẹ̀ wà rẹ́ ó wá bẹ̀rẹ̀ sí ní gba yìí sí nígbà náà ó bẹ̀rẹ̀ sí ní gba yìí sí aṣọ ilé ìmàdẹ̀ tún yàtọ̀ aṣọ ilé ìmàdẹ̀ tún yàtọ̀ Ọlọ́run ló pọ́n ṣe àdìrẹ lé Ọlọ́run ló pọ́n lé kò dẹ̀ ṣe é jágbà kò ṣe é gbà torí ṣe Ọlọ́run ni àfi téèyàn bá lè la bọ́lọ́run ṣe ní tìǹbù pé kínní bó ṣe wá rí báyìí tí gómìnà ti sọ èrò tí wọn wípé láti fi pọ́n Ọ̀ṣun lé láti fi pọ́n Òṣogbo àti Ẹdẹ lé láti fi sọ báwọn ṣe rò pé ó rí bóyá nípasẹ̀ àwọn ìwé táwọn ti kà tàbí ohun tí gómìnà ti gbọ́ wípé Ọ̀ṣun lórísun àdìrẹ lérò tiwọn kí wà ní tẹ́ ẹ retí látọ̀dọ̀ gómìnà lọ́wọ́ yìí. ohun tá a retí látọ̀dọ̀ gómìnà ni pé àwa ni kò fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀ torí pé Ọlọ́run ti fún wa ó ti fún wa náà oko Ẹ̀gbá ló ti wá oko Ẹ̀gbá Ifẹ̀ ni àwọn náà Ifẹ̀ náà wọn náà ti wá ṣé mo pé ọmọ ìyá kan náà jọ ni wá ọmọ ìyá kan náà ni wá because ṣọ́ọ̀ṣì gbogbo wa jọ nìyẹn ṣùgbọ́n ó ní tó ní kálukú specialize lé lórí nílẹ̀ Ifẹ̀ nígbà náà ó ní tó ní kálukú specialize lé lórí kálukú mú dání lọ síbi tí wọ́n lọ settle sí eléyìí náà wọ́n Ẹ̀gbá tó specialize lé lórí tí wọ́n mú wá sí Abẹ́òkúta nǹkan míì wà táwọn náà specialize lé lórí gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé ó ní ọdún tí wọ́n máa ń ṣe ọdún Ọ̀ṣun Òṣogbo gbogbo àgbáyé ló ń bá wọn ṣe Ọ̀ṣun yẹn kó túbọ̀ ran àwọn tó wà níbẹ̀ yẹn kó túbọ̀ ràn wọ́n lọ́wọ́ kó túbọ̀ gbayì ju bó ṣe ń gbayì tẹ́lẹ̀ lọ àdìrẹ wa tí ó jẹ́ wípé àwa lọ́lọ́run fún Ẹ̀gbá lọ́lọ́run fún Ẹ̀gbá lọ́lọ́run fún Ẹ̀gbá náà dẹ̀ lọ́la ju ti bẹ̀rẹ̀ gbogbo èèyàn ló mọ̀ yẹn kò ṣe é dispute kò ṣe é dọ́gbọ́n sí Ẹ̀gbá lọ́la ju ti bẹ̀rẹ̀ tẹ́ bá máa rí nǹkan kan tẹ́ bá rọ́jọ̀gbọ́n Ẹ̀gbá lẹ ti máa mú jáde. Wọlé Ṣóyínká. kò nídìí gbogbo wa lámọ̀ tá a bá rí ẹni tó mọ ìṣirò tó pọ́njú Ẹ̀gbá lẹ ti máa mú jáde. tẹ́ bá rí ọ̀rọ̀ oníwòsàn tó jẹ́ pé wọ́n á wo tọ̀hún sàn báyìí àdàbẹ̀ ni pé Ọlọ́run fúnra rẹ̀ ló wo tọ̀hún sàn ni ẹ máa bẹ̀rẹ̀ nípa. torí orin yín pé Ẹ̀gbá ibẹ̀ làdìrẹ ti bẹ̀rẹ̀ Ẹ̀gbá alẹ́ ibẹ̀ lọ́làjú ti bẹ̀rẹ̀ àwa Ẹ̀gbá ló máa yé jẹ. kò sẹ́ni jayé tó wa bí bàbá wa ṣe ń jó yẹn náà ó dẹ̀ ń pé gbogbo nǹkan lájọ fi jọra wa àwa náà bẹ́ẹ̀ bàbá kíjó mọ́lẹ̀ báyìí àwọn pé yes Ẹ̀gbá dé ṣùgbọ́n àlejò tó bàbá àjò tó wọn lọ́sùn
iṣẹ́ ìjó náà ń ṣe o ẹ̀wọ̀n àjò tó wọn lóṣogbo o àfi tá a bá ń tọra wa jẹ o. bóyá torí ti gómìnà tẹ rí lẹ ṣe ń rò bẹ́ẹ̀. gbogbo wọn ni bọ́ọ̀ bá kọ̀yà arúgbó wọn báyìí àwọn ọgbọ́n tí mo fi sẹ́ni tó bá bẹ̀rẹ̀ sẹ́ni báyìí tó bá kó sẹ́ni yẹn báyìí ọmọ mọ́mú lọ ní ìmọ̀kún ọmọ jójó. bóyá ti gómìnà wa tó gbajúmọ̀ ni ẹ ṣe ń rò bẹ́ẹ̀. láti ilẹ̀ rárá láti ilẹ̀ gbogbo àgbáyé ló mọ̀ wípé wọ́n ń jó. ẹ wá jẹ́ ká wo iṣẹ́ àdìrẹ ṣíṣe yìí níbi tó dé dúró lónìí ṣó láwọn ìpèníjà kan tí ẹ̀yin aládìrẹ tẹ̀ ń kojú. ìpèníjà wà ara ẹ̀ náà lélẹ́yìí ara ìpèníjà lélẹ́yìí kódà àwọn China ara ìpèníjà wà ní ṣe rí ohun tó bá dáa ìpèníjà máa wà ń bẹ̀ eléyìí ò jẹ́ tuntun fún wa tí gómìnà wa sọ yìí kò jẹ́ tuntun fún wa torí pé ohun tó bá dáa kò sí fẹ́nìkan ó ti wà fún ti gbogbo ayé wọ́n sọ tó tó jẹ́ wípé àti kọ́ àwọn èèyàn oríṣiríṣi níṣẹ́ mo ìjókòó yìí mo kọ́ Yíbò mo kọ́ Haúsá kò sílùú tí mi ò kọ́ ìgbà tá ìgbọ̀n tó yìí tọ́wọ́n òyìnbó bá dé á gbé fọ́tò tó bá ti gbé fọ́tò a máa ṣe bí kọ́sítọ́mà dé ni àṣẹ pátánì wa ni wọ́n ń yà lọ́bẹ̀ sí ni ẹ̀wọ̀n bí tán bá yọ sí wa ṣùgbọ́n lóhun fúnra rẹ̀ tó jẹ́ òun fúnra rẹ̀ ló fi kíní ìta Ẹ̀gbá lọ́rẹ ó jẹ́ ká gbàyé mọ̀ wípé ó yàtọ̀tọ̀ síra wọn eléyìí ní ìsìn ọmọlẹ̀ Yorùbá jọ ni wá ibì kan náà ni gbogbo wa ti jọ wá ibi táwọn balẹ̀ sí náà balẹ̀ sí ibi táwọn balẹ̀ sí la balẹ̀ sí àlebára wa jà ní lórí àwa ni kàn ràn lọ́wọ́ lórí iṣẹ́ yìí kí wọ́n pẹ̀lú gómìnà wa ń bí kan gbé wa sókè sí àwọn gómìnà wa tá àti ẹ̀ ń lò lọ́wọ́lọ́wọ́ ọmọọba Dàpọ̀ Abíọ́dún ó gbìyànjú fún wa torí pé ẹ lè rí wọn ní ìṣẹ́jú kan àti rẹ̀ lẹ́ máa rí lọ́rùn kí kó tó kan gómìnà wa gbogbo àwọn gómìnà wa náà ṣe gudugudu méje fún wa torí pé àwọn náà gbé wa jáde ẹ rí pé mo sọ lẹ́ẹ̀kan wípé àdìrẹ ò ní ẹgbẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́ wá sọ wípé èmi ọmọ kékeré yìí ni mo wá dá ẹgbẹ́ yẹn lẹ̀ ibo ni mo bá débẹ̀ kò síbi tí mo bá débẹ̀ ju wípé nígbà tí orò tí wọ́n bá ń ṣe nílé wọ́n bá lé ọmọ sẹ́yìn wọ́n ní kò ní pẹ́ parọ́ ṣùgbọ́n nígbà tó yẹ kó ta bá ti lé ìwé dé aṣọ yìí ó máa tú ó wà lẹ́ o jẹun kí àwọn bá dẹ̀ jẹ́ ṣe máa kọ́kọ́ tú tán kó tó jẹun àṣebọ́n fìyà jẹ wá ni ìpùrù wa máa ṣe gbogbo ẹ̀ máa ó yá tètè láyà ìwọ̀n bá rí kó yà síbẹ̀ kó gbé kó gbárò ìkó la fi ṣe ìyẹn ló fi wọnú ọpọlọ wa kì í ṣe pàwọn náà lọ léèwé rárá a lọ àti kò sì ṣe kì í ṣe àìríṣẹ́ kò ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ o ó ti ń ṣẹlẹ̀ bọ̀ tipẹ́ ní àwa ò pa ìyàwó ìtàn ti fún un tá à ń ṣe ìná àwọn ìtìyà ìyá mi nígbà yẹn aṣọ tí wọ́n fi ń ṣe ẹlẹ́lọ yẹn tí wọ́n fi ń ṣe ẹlẹ́kọ yẹn ó ń dán ní bí àgbà. ṣé ìṣẹ̀lẹ̀kọ yẹn ló wá di bàtíìkì ń sìn. ó ti o ẹlẹ́kọ dúró ti ẹ̀ bàtíìkì ti dúró bàtíìkì ló dé wá ní ẹlẹ́kọ dúró ẹlẹ́kọ yìí ló wá di wípé àti alákẹ̀tẹ̀ yẹn máa wá lọ mú aṣọ yàyà mi yẹn máa wá rán àwa sì sí ìgbà yẹn lọ́mbọ̀dì ni wọ́n ń pè style tá a rán tí n bá dépò máa wá gà pa àwa ni aṣọ tí mo wọ̀ yìí gangan kí lọ mú wa mo fẹ́ rà aṣọ tí wọ́n dẹ̀ ń ta ní ọ̀pá mẹ́wàá 12 naira tí mo bá rẹ́ni rà lọ́wọ́ mi ní 50 naira. 50 naira. ṣé mi ní méré. ó jìnnà síra. ṣé mi ní méré. mo wá wò pé n bá wá délé tí n bá fún ìyá ìyá mi sì wà láyé tí mo dàgbà sí ìyá ìyá mi lọ́wọ́ dáadáa n bá sáré tún ìyá mi ní àrí sọ́ọ̀pá ń kó lọ màá ní mò ń bọ̀ èkó ni mo ń lọ n bá dé ni máa kó àrí báyìí sọ ṣe máa ìyá mi báwo lẹ tẹ̀ ṣe tó aṣọ yẹn ìyẹn máa ń dán báyìí àwọn aṣọ tó rírà lásìkò yẹn ni ó dán tó bá gbé pátá lé báyìí ó máa rẹwà o ẹlẹ́kọ̀ọ́ dẹ̀ náà sábà fi ṣe tàbí kọ́ fi di alákẹ̀tẹ̀
ìyá mi nígbà máa ṣàlàyé mi wọ́n lè má la ṣe dẹ́dẹ́ èmi náà bá fi bẹ̀rẹ̀ mo á wò wípé ó pè mí ju kí n máa wáṣẹ́ kiri lọ ó pè mí ju kí n máa wáṣẹ́ kiri nígbà náà gbogbo nǹkan sọmọ pé nǹkan máa ń wá báyìí ó máa ń lọ báyìí àdìrẹ tún fìgbà kan lọ nígbà tí gbogbo wọn yá olùpọ̀ wọn kú àdìrẹ yẹn tún fìgbà kan lọ nígbà tó wá lọ wá di wípé níbi area ọ̀nà ìsàlẹ̀ jẹun yẹn ọtí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ta wọ́n ń ta ọtí àwọn onímọ̀ ọgbà yẹn wá ní wọn ò mọ Ẹ̀gbá mọ iṣẹ́ ọtí wọn ò mọ Ẹ̀gbá mọ iṣẹ́ ọtí ìgbà tó tí kò sẹ́ni dẹ̀ mọ ohun tá a dẹ̀ máa mú ṣe tá a dẹ̀ máa kọ́kọ́ díjọ́ yẹn mo dẹ̀ jókòó ọmọ Ìgbò yẹn dẹ̀ dé wọn ni wọ́n fẹ́ ra àdìrẹ àsáré wọnú agboolé kóńgò tí wọ́n sọ yẹn àwọn ìyá kọ̀ọ̀kan sì wà mẹ́tọ́ ń di sáré lọ kó lọ́wọ́ àkósíta ọ̀tọ̀ níye tí àwọn ìyá máa ta ṣé ti mọ̀rọ̀ ọmọdé àwọn náà sáré fi tiwa sí i wọ́n á rí pé kíní yìí ń lọ báyìí wọ́n á ní wọ́n á wá kọ́lọ̀ kan pọ́pù ní kọ́lọ̀ náà ìyá wa kan wà lágboolé yẹn lọ́ bá pè mí lọ́ bá ní ṣé bí wọ́n tiẹ̀ mọ aró ṣé bí màmá máa ń rán ẹ ní aró lọ́dọ̀ Fadérera yẹ kọ́lọ̀ yẹn mo ní kí ni kọ́lọ̀ tí wọ́n wá wọ́n ní pọ́pù ni mo ní pọ́pù mo mọ pọ́pù náà violet mo ní mo mọ wọ́n ní ṣé mo lè bá wọn rí ṣé mo ọ̀nà wà gan o bá sáré bá lọ sọ́dọ̀ ìyá Fadérera mo gba orí aró yẹn ṣàbàgàn nínú agolo kò sẹ́ni tó dẹ̀ rárú lọ́wọ́ wọn mọ́ ọ̀rẹ́ ni rẹ̀ ṣọ mọ́ wọn opportunity yẹn wá ṣe wá ta láti mú ta fún wọn aṣọ tó fi ṣe èmi náà láǹfààní mọ́ pátánì mo ṣe náà pátánì lọ́wọ́ tí mo dùn mú lọ́wọ́ ìyá mi èmi ṣe bẹ̀rẹ̀ ní pẹ̀rẹ̀ òní òtáró yẹn gbogbo àwọn èèyàn kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ra lọ́wọ́ nígbà mo gbé pọ́pù yẹn dé abẹ́lé ìbálẹ̀ tó dání tí ó dẹ̀ tún náró mi tó yàtọ̀ sí pọ́pù ó wà gbogbo kọ́lù aró lèmi mọ́ má bẹ̀rẹ̀ sí ní lọ kó gbogbo kọ́lù aró wá níbi tí ìyá mi ti rán mi lọ ra aró yẹn ìyá Fadérera là pé ìyá náà Ìbàdàn ni wọ́n gbé wọ́n ń bá àwọn BSF wọ́n ń bá wọn dòwò pọ̀ torí pé aró colored imported ni aró ìbílẹ̀ tí mo wọ̀ yìí ti wà gangan bí mi ewé tí wọ́n fi ń ṣe wà níbí ewé ẹ̀lú ni wọ́n fi ń ṣe aró yẹn wọ́n fi ń ṣe aró òkòkò ìgbà tọ́làjú ń dé sí ni mo tún sọ tó fi kan orú mi nìyẹn o ìgbà tọ́làjú ń dé sí ló fi di pé tá a bá tún ṣe ní kọ́lọ̀ báyìí tá a ṣe ní kọ́lọ̀ báyìí á tún hun àwọn èèyàn ju pé kọ́lọ̀ kan ṣoṣo ṣá ibi tí ó ti bẹ̀rẹ̀ sí ní spread ni pàtó wá sí tó ti wá di pé gbogbo èèyàn tó ti bẹ̀rẹ̀ sí ní gbégbá à ń tà à ń ṣe àmọ́ wá ní kí ni ká wá ṣe èmi ni mo wá lọ pé ìyá wa kan mo ní màmá mo ní gbogbo ẹgbẹ́ gbogbo aṣọ gbogbo ọjà ló ní ẹgbẹ́ àwọn ò ní ẹgbẹ́ Ayédèlé kù ní ìyá wa wọ́n ní wọ́n mú yìí wọ́n ní bó bá lè ṣe wọ́n ní wọ́n á support ẹ o wọ́n ní àwọn tí gbé kó gbé àwọn tí gbé ìpàdé yẹn títí pé kó jọ wọ́n ní ṣùgbọ́n tó o bá lè ṣe wọ́n ní àwọn á support ẹ nínú àwọn ìyá tí mo lọ bá ń jọ náà lọ́hùn à ń pè ìyá wa kan ní ìyá mọ́ Ọlọ́run foríjì wọn ti kú ìyá wa kan Alájà Ògúnyọmí Ọlọ́run bá tẹ̀lé rí fáwọn náà màmá wa kan màmá tọkọtaya ní Ìgbòrè Ọlọ́run bá wa foríjì wọn àti ìyá wa tó ń pè ní ìyá Rémìrémì wọ́n ní tó bá ti lè kójọ wọ́n ní ọ̀hún àtẹ̀lé Ọlọ́run dẹ̀ gbà ó dẹ̀ pé ẹni tí mo rí púpọ̀ jù mí lọ díẹ̀ torí mo pọ̀ ọ̀hún ọ̀yà yẹn wọ́n lè ṣe wàhálà káàkiri bá a ṣe kó ẹgbẹ́ yẹn jọ nìyẹn ìyẹn ni mo ṣe sọ wípé èmi ni mo dẹ́gbẹ́ yẹn lẹ́ ní 1994 èmi kọ́ ni mo dá aró lẹ̀ o èmi kọ́ ni mo bá ní o ṣùgbọ́n ẹgbẹ́ àwọn tó ń ṣe iṣẹ́ yẹn ìgbà tó di ẹgbẹ́ ìjọba ó gbà wá múra nígbà tó di ẹgbẹ́ ìjọba rí wa
torí ìgbà náà ìdí sentinel fún ní tó kù àwọn aláṣọ ni wọ́n máa ń lọ bá èmi dẹ̀ jọmọ kan tó bẹ ní kékeré àwọn ìyá wa aláṣọ yẹn wọ́n pè mí wá ó yá wá bá wa ṣàríyá fún wọn wá ṣe wọ́n á jókòó níjọ́kùn mi ní àwa gbogbo ló yẹ kí gọ́ọ̀mẹ̀ntì nígbà yẹn àwọn military ni wọ́n wà gbà náà àwọn ìṣàyẹ bèbí àní ni gọ́vnà wa nígbà àti àwọn military ìjọba gómìnà tí wá jẹ́ ológun tí wọ́n jẹ́ ológun Káyọ̀dé Ọlọ́fìmọyìn láti orí Ọlọ́fìmọyìn yẹn ni wọ́n ti gbà wá dání kankan torí níjọ́ náà lọ́hùn ló bá ní kí wọ́n á tún bá wọn ṣayẹyẹ mu ní wọ́n á rò sínú mi mọ́ dọ́gbọ́n lọ́jọ́ mọ́pọ́ ọmọdé mo ní ẹ wò ọ̀dọ̀ wa ń bí ni wọ́n ti máa ṣayẹyẹ o ọ̀dọ̀ wọn ìyá aláṣọ náà ń lọ aṣọ òyìnbó náà ń tà náà iṣẹ́ ìbílẹ̀ làwa ń ṣe mo ṣe dọ́gbọ́n wọ́ wọn lọ́dọ̀ wa láti lọ́dún náà lọ́wọ́ wọ́n tẹ̀lé wa dénú agboolé tẹ bá dé cottage Adire cottage Ọlọ́fìmọyìn ló ṣe sí ìtòkù Ọlọ́fìmọyìn ló ṣe síbẹ̀ èmi ni mo wọ́ wọn lọ síbẹ̀ tá a ṣayẹyẹ bàbá Ilérù wọn sì wà láyé ńgbà náà inú wọn dùn inú gbogbo wọn bàbá wa àwọn ìyá wa yẹn bí wọn lọ ṣayẹyẹ fún wọn dẹ̀ béèrè kí la fẹ́ orí kí la fẹ́ ìjọba ti tẹ́wọ́ gbà wá láti ìgbà náà tíjọba ò tù wọ́ lọ́rùn wa títí di èmi lẹ́nìí ibi tẹ́ wá bá mi níbi tí a súnmọ́ ìjọba ló jẹ́ kí wọ́n kọ́bí fún wa torí ṣé ẹ mọ̀ pé tí a bá súnmọ́ ìjọba irú àǹfààní eléyìí a lè má rí bẹ́ẹ̀ni ìtorí pé a súnmọ́ wọn wọ́n dẹ̀ ti wá mọ̀ wá pé àwa là ń ṣiṣẹ́ wa ní heritage àwa là wà culture so ni wọ́n súnmọ́ wa wọ́n wá ń béèrè pé kí náà lè máa fi ràn wá lọ́wọ́ tí àwọn nǹkan yẹn lè máa fi lọ síwájú àtò dé level kan madam Isikalu nínú àwọn military náà ni administrative ni wọ́n ní Abẹ́òkúta South local government ṣé wọn pé premier local government la ní ẹyọ kan ṣo la ní tẹ́lẹ̀ so àwọn wa máa ń pè aṣọ wa yìí máa ní excuse ma aṣọ ìdá ẹgbà ẹ lọ fi rán style ẹgbà ẹ lọ fi ṣe kinní kan ẹ lọ so ọwọ́ wa wá àti wọ́n wá ní wọ́n ní gbogbo bí tá a ti ń dárò yìí wọ́n ní kò dáa wọ́n ní à ń disturb àwọn èèyàn wọ́n ní nǹkan lè ṣe wọ́n látara bẹ̀pẹ̀ àárín inú ilé àárín agboolé láti ń dárò tí wọ́n bá lọ wá ibi kan fún wa ṣe àlọ́ tó máa rí ibi gbà wá dáadáa a lè faramọ́ àwọn ìyá wa ṣé wọn pé báyìí àwọn ìyá wa wà a lè dá pàṣẹ wípé àti gbọ́jú pé ká sọ fún àwọn ìyá wa nígbà tó sọ fún wa pé ọmọ faramọ́ ìyẹn náà làwọn náà faramọ́ àjíṣe fún wọn pé àti faramọ́ fúnra àwọn ìyá wa tí mò ń wí ni wọ́n ń pè mí ní olùdásílẹ̀ torí pé ó ti wá di pé ó ti wá ń gbòòrò ó ti bẹ̀ sí ní gbòòrò ọba ní káyọ̀ olóyè àwọn ìyá wa tẹ̀ láfẹ́ àyẹ̀wò lórí ọ ní ìwọ gangan ní olùdásílẹ̀ ẹnì kejì mi yẹn wọ́n ní ìwọ ní gbákejì olùdásílẹ̀ tóra wa là ń lọ tá ń bọ̀. kí lórúkọ ẹnì kejì yẹn ṣẹlẹ̀ wọn sí. orúkọ ẹnì kejì yẹn ni Alájà Hidayat Apẹ̀nà àwọn ní ẹnì kejì mi tí mo pè mọ́ra kájọ bẹ̀rẹ̀ ẹgbẹ́ yẹn nígbà tó wá di pé ó bẹ̀rẹ̀ sí ní gbòòrò ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn ló jẹ́ kí madam Isikalu yẹn administrative ti Abẹ́òkúta premier local government ló jẹ́ kó fi ọ̀rọ̀ kan tó wà lọ síbi kan lọ wà accident yẹn wá ṣẹlẹ̀ trailer ni wọ́n ṣe kọ́ńkè láti Ìdí Àpẹ́ Pombo street ni ṣùgbọ́n lọ́ọ́ yọ wá lọ́dún náà tẹ́ pé wọ́n ń gbá bọ́ọ̀lù ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe cut and sew yẹn trailer yẹn clear gbogbo bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gbogbo everybody wọ́n lọ wo bọ́ọ̀lù lágbolé ní ọ̀dọ̀ wọn bàbá Ilérù lọ́dún náà lọ́hùn everybody báyìí ni presidency yẹn ní agbára so àwọn local government wọ́n wá wáṣẹ́ mọ̀ padà tí dọ̀rẹ́ wọ́n wá láti wá ó ṣe kankan ṣe ẹnìkan nù wa kọ̀ọ̀kan ló wá fi lọ wá wọ́n níbi tá a ti ń dárò number 1 wọ́n ní kò dá láàrin ìgboro wọ́n ní ká tún wá wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí pé kọ́ má dẹ̀mí wa légbodò kọ́ lọ wábi tó dáa fún wa tó máa gbà wá
tá máa rẹṣọ tá máa ṣe gbogbo ẹ̀ bí kò lọ wà fún wa ẹ jẹ́ ká gbàṣẹ lẹ́nu wọn ìyá wa o àdè pàṣẹ wọn ìyá wa dẹ̀ fàṣẹ sí wọn náà rè níṣò ń dá sí i ó yá níṣò ń dá sí yẹn ìjọba máa fún wa láàyè Ọlọ́run máa ṣe wò nínú wọn ń ṣe lọ́wọ́ democracy dé bá wa tí madam yẹn ni wọ́n á ṣe bọ̀tà láti kọ lẹ́tà so a kọ lẹ́tà yẹn tí wọ́n bá sì di Abẹ́òkúta South abá lẹ́tà yẹn mo sign as ṣé mo pé ọmọ tó ń jẹ́ olùdásílẹ̀ mo sign as president à ń pe ẹgbẹ́jọ lèmi àti ẹ̀ Lára ọmọ yìí olóòrò òun ni secretary èmi pẹ̀lú ẹ̀ lájọ sign òun lájọ sign lẹ́tà yẹn wọ́n ti gba lẹ́tà yẹn wọlé kó tó di pé democracy dé pàtí democracy wá dé ẹgbẹ́ ọlọ́jà náà dẹ̀ ti wà wọ́n bá ní mo kàn jẹ́ kan nínú wọn mi tí ì ní oyè wọ́n bá ní ayẹyẹ o Ṣẹ́gun wọlé nsàlẹ̀ Ṣẹ́gun wọlé lókè káwọ lọ́jà o ká oríire ni fún wa o ọmọ Abẹ́òkúta ni àwọn méjèèjì o àjọ ṣe ayẹyẹ yẹn àjọ ṣe jíròrò yẹn mo wá jókòó mo wá rori pé àdìrẹ wa yìí mo fẹ́ kí ìjọba rí dáadáa mo fẹ́ kí ìjọba rí pé iṣẹ́ gidi ni iṣẹ́ wa torí pé táwa gangan ò bá wọ̀ wọ́n á ròyìn pé kò ṣeé wọ̀ akọ̀ǹta ní tábàjà kèsì ará Abẹ́òkúta ò sábà ra àdìrẹ wọ́n bìlíf pé ó máa bó bìlíf wọn ni pé ó máa bó a bá ṣe mítìnì ló bá ní ó dà tó bá jẹ́ wípé àdìrẹ ni ká wá wọ̀ ká lọ wá pattern tá a máa ṣe wọ́n yan àwa mẹ́rin àwọn ìyá wa yẹn wọ́n yan àwa mẹ́rin wọ́n ní ká lọ wá pattern wa ìtabari tó dánú mẹ́rin fortunately mo lọ bá grandma mi ṣe wà láyé náà mo ní ìyá mi wọ́n máa fẹ́ lọ sí sorry o ẹ pẹ̀lẹ́ a fẹ́ lọ sí stadium ìyá mi ní ibi tí ń jẹ́ stadium mo ní ibẹ̀ orí gbala sáá àwọn ìjọba ṣé mo kó ìjọba mi ti dé wọ́n ní ìjọba mi dé kẹ́ mo ní ìjọba mi ti dé mo ní aṣọ àdìrẹ nínú àwọn ètí ẹ ti di tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ẹ ṣàlàyé fún mi èwo ni wọ́n ń pè ìkànnì aláàlẹ̀ ọmọ Òṣogbo tí ó bá lè di aláàlẹ̀ kí bàbá wa president Tinubu wọ́n bá wa fún lẹ́bùn wọ́n bá wa fún lẹ́bùn. Yes. a jẹ́ pé lédè kan ó ń wù yín lọ́kàn bíi pé kí ètò kan wáyé tí ìfagagbága yóò ti wáyé pé ó yá ẹja fún competition Ọ̀ṣun Oǹdó Èkó Ọ̀yọ́ ti gbogbo wọn alo ti yá ṣe bí lẹ Yorùbá lórí ọ̀rọ̀ aṣọ àdìrẹ yìí. bẹ́ẹ̀ni oníkálukú bẹ̀rẹ̀ sí ní gbé pátánì ẹ̀ jáde. ètò gidi sì ni tó yẹ ká ṣe o. oníkálukú bẹ̀rẹ̀ sí gbé pátánì ẹ̀ jáde aláàlẹ̀ là ń pè é ilé àìsàn ni wọ́n ti ń dì ibẹ̀ náà ti specialize lórí. ìyá mi bá wọ́n aṣọ ní ọ̀sàkọ́nù wọ́n ní tá a bá rẹ láró kìíní torí ńgbà tí ìyá mi ń sọ mú ní aṣọ tó ti wà lórí igbá mo ló ti wà lórí igbá ìyá mi á kó farabalẹ̀ kí n wà lórí igbá mo ní kí n lọ rẹ mo rẹ mo ní ìyá aláṣọ ìwà ló ó yá bó o ṣe ṣe yẹn ó yá tún torí ẹ̀ kodò ó yá tún ká bó o ṣe ká nígbà mo gbá rólé tán kò sí lórí igbá o eléyìí ò sí lórí igbá o oníkálukú ṣàmù tí ẹ wà lọ́jọ́ lọ́dún náà lọ́hùn aláàlẹ̀ ṣòkòtò là ń pè ní ìsìn tá a ṣe ń pè ní ṣòkòtò ni pé lọ báyìí tó ti wá mo wá mú aṣọ yẹn síta ìyá wa kan ìyá amọ́ là ń pè yá yẹn ọ̀dọ́ màmá ro lọ wọ́kọ́ ó máa ṣọ yìí ọ̀dọ́ màmá ro lọ mo ní bẹ́ẹ̀. wọ́n rí i pé pátá yẹn kọjá ọjọ́ orí mo ní bẹ́ẹ̀ wọ́n rí i pé ó kọjá ọjọ́ orí mi mo ní bẹ́ẹ̀ ni wọ́n ló dà nígbà tí mo ta máa fi ṣe fáínà ṣá
aṣọ yẹn ni gbogbo everybody dìbò àwa rẹ aṣọ yẹn tó jẹ́ wípé títí kò ní òun wọn rẹ dé ní kéńtà yẹn àwa ṣe wọn á sọ fún àwọn èèyàn wa mo ní ẹ̀yin ìyá wa ẹ jẹ́ ká dáwọ́ oúnjẹ o ẹgbẹ́ ọlọ́jà wọn ní fún wa lóúnjẹ tó láǹkàrà náà mú àdèbà wọn wọ àǹkàrà yẹn ká dáwọ́ oúnjẹ o gbogbo ohun tá máa fi ṣayẹyẹ káyà dáwọ́ ẹ̀ wọn ló yá ká dáwọ́ ẹ̀ àbádáwọ́ mọ aṣọ oúnjẹ aṣọ owó tí oríṣiríṣi tá a máa fi ṣàríyá tiwa ni a máa ṣe bánà o tó máa fi mọ̀ wípé aládìrẹ láti tò láti ń bọ̀ ọ̀nà ọ̀yà gbogbo tí mo ṣàṣọ fún wọn ìyàwó àjọ náà lọ́hùn ni wọ́n fara mọ́ àdèṣe àwọn àgbà onílù lẹ́yìn mo sọ pé àjọ fi gbogbo nǹkan jọra wa àti bàbá wa gómìnà Adeleke ni àjọ fi gbogbo nǹkan jọra wa ni wọ́n ṣe ń jọ àwọn pàpà nígbà tá a kára bọjọ́ yìí ojú tí wọ́n lù sẹ́ni lọ àfẹsẹ̀rìn láti Ìtòkù dé Kútọ́ stadium MQ àfẹsẹ̀rìn débẹ̀ nígbà tá a máa yọ gbogbo stadium ti kún ẹ wo bí wọ́n ṣe máa focus wa pẹ̀lú aṣọ wa tẹ́wọ̀ yẹn ó ti yàtọ̀ àwa náà wá ṣe ọ̀pá mẹ́wàá bàbá wa Ọ̀ṣọ́bà ní gómìnà nígbà náà bẹ́ẹ̀ ni wọ́n ṣe ní wọ́n bá ọwọ́ aládìrẹ́ tó kún lélẹ́yìí ó yẹ máa bọ̀ wá sí mọ́ wọn bá yà wá ní fọ́tò àwọn náà bá gbé pẹ́sẹ́ǹtì fún wọn lọ́ba ní ẹni tó wá jẹ́ alága ńgbà náà ó jẹ́ chief Dáre Bọ́láwá ṣẹ̀rù bá wọn gọ́vnọ̀ bàbá wa Ọ̀ṣọ́bà wá ń sọ fún chief Dáre Bọ́láwá ọjọ́ náà lọ pé Abẹ́òkúta South ni àfọ́ọ̀lù sí gbogbo ohun tá a bá ń fẹ́ kó lọ ṣe fún wa. ìgbà yẹn wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ lọ́wọ́ lórí bí wọ́n ṣe fún yín ní. àwọn ìsìnkálù yẹn fáìlì kì í kú nílé ìjọba àfi tán bá dáná sun wọn. bẹ́ẹ̀ni. fáìlì yẹn wà lẹ̀ wọ́n bá ní. yóò mí lọ àwọn arò tó ń jẹ wá níyà lágboolé omi tí wọ́n pé Kampala ó kàn zoom omi gan. bẹ́ẹ̀ni. omi yẹn làwọn wá lọ tẹ́ńdà wípé wọ́n wá ṣe ẹ̀rọ fún wa lágboolé. níwàá ní sẹ́bọ̀kú bàbá wa Ọ̀ṣọ́bà náà wá ń gba ológun nígbà tó lógun àwọn náà wá wọ́n ti ṣe omi kan sí agboolé wọ́n lò yàrá yóò lò àwọn wọ́tà ọlọ́kọ̀tẹ̀ àwọn lọ bá wọn náà jẹ gbèsè wọn láti tábà san gbèsè èlò ní gbèsè ń gbọ́ sọ la gbogbo abábùdánù wọ́n sọ yìí pé àwọn kìíní yẹn wá jẹ́ ẹ̀dùn ọkàn fún wa wọ́n ní omi nìkan ṣe fún wa ọ̀nà dà wọ́n gbà tó wá dé ọ́fíìsì tí chairman wá dé ọ́fíìsì wọ́n bá fáìlì yẹn tí wọ́n wá ń so omi káàkiri wọ́n so ní sọlọ wọ́n so ní sàlẹ̀ jẹun wọ́n so ní ọ̀nà mọ́sálásí jímọ̀ aṣáájú pé wọ́n ń so omi yẹn káàkiri wọ́n rẹ̀ wá ní ṣé chairman yóò dẹ̀ gbọ́ nǹkan tí gọ́vnà ní kàn ṣe fún wa ó wá dijọ́ yẹn inú wa bí mi gẹ́gẹ́ bí ọmọdé náà kí ló dé gan-an gọ́vnà ló ní kẹ́ ṣe wọ́n bá adé padà lọ sọ fún wọn pé ẹ ṣe fún wa mọ́ ló bá ní ẹ ní sùúrù ọ̀rọ̀ tiwa ti kọjá ọ̀rọ̀ kan ṣe omi lásán nǹkan tí wọ́n bá ń lẹ̀ wọ́n ti sọ fún gọ́vnà bàbá wa Ọ̀ṣọ́bà dẹ̀ ti sọ wípé kọ́ lọ ṣe fún wa kí lẹ̀ wa bá ń lẹ̀ àwa ti gbàgbé kí lẹ̀ wa bá ń lẹ̀ ọba yóò lẹ́tà ọlọ́ba àkọlà kọ lẹ́tà mo rí signature mi àwa tá a dẹ̀ máa ń kóra wa kiri nígbà yẹn náà lára secretary tí mo rí yẹn náà yẹn ó ní lẹ́tà tàbí ṣé wọn ò fa ya ni ó ní wọn gbọ́dọ̀ fa lẹ́tà ya ká lọ ṣe sùúrù wọn máa wá ibi tó dáa fún wa ó dáa àbá tí lọ jíṣẹ́ fún wọn ya wa báyìí ó sọ ní ọ̀nà dà kó bá dùn rọbẹ̀ láṣẹ nǹkan gbogbo òdìjọ́ náà lọ́ba wa pè wá bí wọ́n ti rí àyè mẹ́ta fún wa wọ́n rí ní ìdí àbá wọ́n rí ní gbàǹgbà wọ́n rí níbi tá a gbé wá ìtọ́kọ̀ bẹ́ẹ̀ ni n tún gbé wá débi yẹn wọ́n rí níbi tá a gbé wá ìkọ̀kọ̀ ìgbà tá a dé ìdí àbá ó
odò wà ń bẹ lóòótọ́ tó dáa sọ pé ayé tó bá fẹ́ fún wa a máa ń lo omi tó pọ̀ a dẹ̀ fẹ́ omi ìjọba torí pé gbèsè yẹn á ti pọ̀ jù tó bá yí ibi odò la fẹ́ àwọn local government ní ibi mẹ́ta táwọn ní tó dò wà ó ní àwọn dárúkọ fún wa wọ́n bá kó wa sínú bọ́ọ̀sì wọn ó dìde àbàgbà tádé di àbà àfojú wò pé lára Ìbàdàn bá ń bọ̀ wọn ní tètè gẹ̀ẹ́tì wa ń bẹ̀ yẹn àwọn sáìdì ìlú òkè wọ́n dẹ̀ máa ń wá bá wa rajà tán tó bá ń bọ̀ wọn ní tètè gẹ̀ẹ́tì wa tára Èkó náà bá ń bọ̀ wọ́n máa pò yìí ní Aláfẹ̀bẹ̀ ó di gbangba ìgbà tá a dé gbangba ìyẹn bá bọ́ sáàrin agboolé ohun tó fẹ́ torí ẹ̀mí wa kúrò lọ́hùn náà la tún pàdé bí ìbá yìí àwọn agboolé ló ti so mọ́ wa yìí ọ̀nàdà tá a bá ti rí kan múnú mẹ́ta ìkẹta tán mú wa lọ yìí kádẹ̀lá wà fúnra wa ni o but ìjọba wọ́n ti rẹ́dì láti ṣe ohun tó dáa fún wa ẹni ń ṣe láìla ẹni ń ṣe jí Jésù Ọlọ́run ìkẹta yìí Ọlọ́run á jẹ́ ó bọ́ sí fún wa bá a ṣe ti dé gáréèjì àwọn 13 la wà níjọ́ náà báyìí gáràjì yẹn ìyá wa kan ó pè ní ìyá Kampala Mama Victoria ó ní wá àrẹ gáréèjì rẹ bí yìí o èsì bí èèyàn létí má bọ̀ láyé yìí kó bá pọ̀ wò lọ gáréèjì eléyìí dáa ìgbà rí gáréèjì ṣe ti ródò ìgbà rí gáréèjì ṣe ti ródò àfi tó bá pé o àrí wọn ní ká má wù lọ àwọn ẹni kó wá ọ́tàdì mẹ́yìn ọ́ ní ọ̀yà igbó kẹ̀kún bíbí igbó tíìkì gan ni labá bẹ̀rẹ̀ sí ní labá káṣọ sókè labá bẹ̀rẹ̀ sí ní wọ́n fi àwa náà bá jági màá fi ń lànà fúnra wa bàtà máa dáre méjì rẹ àgbúrò mi ìgbà ó dẹ̀ gbọ́dọ̀ wà níbí báyìí odò wà níbí bá a ṣe kan odò rẹ. odò wà ń bẹ yẹn báyìí. odò rẹpẹtẹ bàbá n táwọn wá ti pé la fi mú ibi bàtà wa mú bí báyìí àpàdà sí fún ìjọba ṣó ti tẹ́ wa lọ́rùn wọ́n ṣe bẹ̀rẹ̀ nìyẹn ṣùgbọ́n inú igbó ló ṣì wà kò fi bẹ́ẹ̀ sí ilé kò tẹ̀ sí ilé ní inú igbó kìjìkìjì ló ṣì wà skul yìí èèyàn lè ka iye ọmọ tó wà ní Ashero high school Ẹ̀gbá high school ni lọmọ skul pọ̀ sí díẹ̀ nígbà náà Ashero high school èèyàn lè ka iye ọmọ tó wà ní ọba bẹ̀rẹ̀ sí ìwò ìyá ní tí mo kò bí nǹkan bá máa dáa ló bá di pé ààrẹ ṣé núgbòrò máa kó wa lọ èmi kò lọ núgbò o èmi kò lọ núgbẹ o ẹwà wo tó dà lọ́jọ́ tẹ ẹwà wo tó dà ìgbẹ́ ti dìgbòrò ó ti wá dìgbòrò tíjọba bá fẹ́ ṣe nǹkan fún wa ká má kọ̀ ó máa padà ta ni ìyẹn ni ọjà àdìrẹ fi pé méjì tí kan fi wà ní Kútọ̀ kò pé mẹ́ta o Kútọ̀ kan o nítòkù ni o ní kéka tó nítòkù ìkan wà ní tòkù ìkan wà ní Ashero. ìkan wà l'Ashero inú Ashero lè wà. ẹ kú iṣẹ́ náà. Ashero yìí nínú ìlú tòkù ni ìlú oko adágbá níbi tẹ́gbà dé sí ìlú Ashero wà lóye. ẹ ṣe gan-an ni adúgbò pọ̀ lọ́wọ́ yín kí ni àmọ̀ràn tàbí ohun tẹ́ ẹ fẹ́ bá àwùjọ wa tàbí àwọn ìjọba wa sọ nípa ń tẹ́ ẹ gbé dání. ṣé olóyìnbó ní Oliver Twist always want more always ask more àbí bó ṣe rí náà nù Oliver Twist máa ń béèrè sí i. àfi kí ìjọba sì dìde mọ́ wa náà wọ́n náà gbé wa débi tá a dé wọ́n má tù wọ́ lára wa rárá gbogbo gómìnà tó wà ní Nàìjíríà pátá kó parapọ̀ kó ṣe wá lórí kó gbé wa ga tó ráṣọ ìdẹ ti kọjá òye ẹnìkan ó ti kọjá òye stéètì kan ó ti di ti gbogbo àgbáyé torí pé gbogbo ibikíbi ni wọ́n ti ń wá àwọn kan wọ́n ṣe program kan láti ìlú yẹn outside Nàìjíríà ni a ní kíláàsì rí o à ń ṣe theory tẹ̀tí ń kọ́ àwọn ọmọ. yes a máa kọ́ wọn ní theory
a dẹ̀ máa practicalize fún wọn. Tí wọ́n tó lesson note with lesson note gangan ni with lesson note ni. Nítorí wà nídìí iṣẹ́ yìí ni pé it's not for lazy man. Kò sí fọlẹ̀. Téèyàn bá ṣọlẹ̀ nídìí ẹ̀ á jẹun á ṣoríire. Iṣẹ́ téèyàn wá ń ṣe téèyàn ṣoríire tó ń jẹun bẹ̀ àfi kíjọba gbà wá. Kí federal kan túbọ̀ bá wa dá sí níbi tí wọ́n ṣe wá lóore dé wọ́n tún ṣe dráyà fún wa. Ẹ fi máa gbé aṣọ. Wípé tójò bá dé nígbà kan tójò bá dé à ń ṣiṣẹ́ torí pé kò ní sí bá ṣe máa ṣaṣọ. Ẹlẹ́kọ̀ọ́ kò tiẹ̀ ṣe é rẹ̀ nínú òjò àti rẹ̀ ẹlẹ́kọ̀ọ́ nínú òjò nìsín. A dẹ̀ ti ń ṣiṣẹ́ nínú òjò. Tó túmọ̀ sí pé ìjọba ló kọ́ gbogbo bíbá yìí. Ìjọba ló kọ́ gbogbo bí. Ìjọba ló kọ́ gbogbo bíbá yìí. Ìjọba local government Abẹ́òkúta South local government lẹ́yìn yẹn ni state wa fi kún lẹ́yìn yẹn federal náà fi kún. Kí wọ́n ṣàánú wa kó ràn wá lọ́wọ́ financially ara wa ó tá lè fàdúrà dá lóríṣiríṣi gbogbo ẹni tára wà nínú ẹ̀ Ọlọ́run má jẹ́ kó gbé inú wọn. Torí ominú ń kọ àwọn èèyàn pé àwọn Chinko wọ́n ti ń ṣe àwọn orílẹ̀-èdè oríṣiríṣi náà wọ́n ti ń tojú bọ̀ wípé ṣé kínní òun ò ní gbà pátápátá lọ́wọ́ àwa Yorùbá báyìí bí. Wọ́n lè gbà àìlè gbà yẹn Ọlọ́run torí pé ohun tí Ọlọ́run bá ó ní ohun tí Ọlọ́run bless oníkálukú blessing tọ́lọ́run fún wa lẹ́gbàá ni tó bá pé kì í ṣe pọ́lọ́run ló fún wa wọ́n á ti gbà lọ. Ìtí Chinko ń ṣe wọn ò rẹṣọ o Chinko ò rẹṣọ wọn ò yàtọ̀ sí pé wọ́n ń print Ankara kò yàtọ̀ sí Ankara print o tí wọ́n ń ṣe nìyẹn wọ́n kàn ń jí pattern wa lọ sí ni wọ́n kàn lo pattern wa wọ́n kàn fi sí ni ló fi ń jọ pé àdìrẹ náà ni àdìrẹ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tí ń rí ìyàtọ̀ pé àdìrẹ orí aṣọ ẹ̀ lè kọjá lẹ́gbẹ̀ẹ́ náà bẹ́ẹ̀ bá wọṣọ Chinko bó bá ń rìn papọ̀ bó máa ṣe wùrùn bóyá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìwà tí máa gbúrò tó máa ṣe wùrùn kò ní báralẹ̀ bí yóò ṣe rọra báralẹ̀. Bẹ́ẹ̀ni ó tu eléyìí tutù lójú. Àwa náà àwa jókòó àtúntẹ̀síwájú nínú ìmọ̀ sí ìmọ̀ tó bá kàn rán pé aṣọ Chinko àwọn náà ni wọ́n máa gbé jáde àwọn pè ní printing tó bá rí printing yẹn wọ́n á mọ̀ pé aṣọ tó tẹ̀lé fi wọ̀nyí nínú gbàgbọ́ àwọn náà ní printing tó yẹ pé wọ́n fẹ́ ṣe ìnáwó ni o wọ́n fẹ́ ṣe ìyàwó ni o wọ́n fẹ́ ṣòkú àgbà ni o wọ́n fẹ́ ṣe ṣíṣe ayẹyẹ lóríṣiríṣi tí wọ́n máa mú fún ọ̀pọ̀ èrò. Èyí tó ní kálukú bá fẹ́ ni ó béèrè fún. Wọ́n máa mú mímú pé kóyàn fẹ́ lo aṣọ pé èèyàn 1000 tá a dẹ̀ máa ṣe jáde láàrin 10 days. Wow, ìyẹn dáa. Max production. Àwa náà ti àjókòó. Àwọn ẹ̀yin náà ti láwọn irinṣẹ́. A ti ní. Àdẹ ló máṣíìnì. Àlò máṣíìnì ọpọlọ wa ilé láti fi gbé. Ẹ kú iṣẹ́ takuntakun náà. Ẹ bá mi dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Olúwakẹ́mi Àbẹ̀kẹ́ Olóyèdé. Ìyá. Tí mo jẹ́ olùdásílẹ̀ ẹgbẹ́ aládìrẹ tí òde ìwòyí ti àwa ìwé ìsìn tí mo jẹ́ ìyálọ́jà àdìrẹ Kampala International Market Àṣẹrò bákan náà mo jẹ́ ìyálọ́jà fún ilẹ̀ Ẹ̀gbá tìlétòkò. tó adúgbò pọ̀ lọ́wọ́ yín Ọlákúnlé Fásùgbà ló kọ́ mi ìkànnì Yorùbá Gidi TV lẹ́ ń wò ẹ share fídíò yìí kó rìn jìnnà ẹ jẹ́ ká yí àgbàlá yìí ká wo àwọn aṣọ mèremère àti ṣe aláǹfààní àti wo bí wọ́n ṣe ń sá aṣọ. àǹfààní wa gbogbo bá ṣe ẹ mú wá rìnrìn àjò. ó yá.
Kampala. Ohùn wa ní là ń gbé lárugẹ. Ohùn wa ní là ń gbé lárugẹ. Ẹ bá wa gbàdúrà yìí lárugẹ. Ohùn wa ní là ń gbé lárugẹ. Kampala báwo èèyàn máa ń sọ yẹn, báwo ni ọ̀rọ̀ Kampala ṣe wọ. Òun ni colored. Kọ́lọ̀ tí wọ́n wá ń gbà yẹn. Ó ní colored gbogbo orú báyìí. Àdìrẹ rèé. Àdìrẹ rèé. Ṣé dáadáa ni? Ẹ kú iṣẹ́ o. Ẹ kú iṣẹ́ o. Ṣé rí dán? Ìdán lọ. Káyà dá nìyẹn. Kọ́pù lélẹ̀. Bẹ́ẹ̀ ni. Ẹ kú iṣẹ́ o. Ẹ ká wò ní fún wọn eléfò. O lè fún mú sí. No, káyà dá nìyẹn. Olóṣù ló wà ní ẹ̀. Ok. Ṣẹ́ẹ̀tì eléṣù. Ẹ bá nà sókè, ẹ bá nà sókè. Ok, eléso tó ń sọ lé. Òṣogbo lè ṣe ilé. Tí wọ́n bá ṣe bàtíkì sí ṣẹ́ẹ̀tì. Òṣogbo lè délé sí ṣẹ́ẹ̀tì. Àwa la nílé yìí. Òṣogbo báwo. Wọ́n ní ká wá gbé mú mi tó wà lọ́wọ́. Wọ́n pè àṣàmú tòsí. Ìyá Ṣámú ti aṣọ. Dídí ọlọ́wọ́ ni. káàdì ta rẹ ló ń pè lájírẹ a tún máa wá pè ní Kampala jàtà bá di tán la máa rẹ bá ṣe ń dàdírẹ àdírẹ ni Àwa gbé design oríṣiríṣi jáde. ó pọ̀ oríṣiríṣi. Ilé ìfẹ́ àṣọ sí bátìkì tó ń ṣe lóṣogbo tí wá lélẹ̀ yìí o. Tiwa Òṣogbo wà. Òṣogbo lọ́run kí ní tòṣogbo ti jẹ́ inú tiwa yìí àwa tá a ní àdìrẹ tá a jẹ́ gbà wá ẹ̀gbà lé. Yálọ́jà wa tí ò bá àtì, yálọ́jà wa tí ò kẹ̀rẹ̀, má ìyá lọ́jà, má ìyá lọ́jà. Ẹgúnṣẹ́ o. Ẹ̀sà. Ẹgbẹ́ ògo kọ́lọ́ fún. Aṣọ àwọn màmá wa àtijọ́ ni ẹlẹ́dọ̀ ni wọ́n ń pè lé yọ. Ẹlẹ́lò adẹ́túnlélẹ̀ wọ́n bọ́ lélẹ̀ rárá. Ẹlẹ́dọ̀ ni wọ́n ń pè lé. Ẹlọ́tún ni. Aṣọ àwọn màmá wa àtijọ́. Wọ́n ní ìyẹn rárá lóṣogbo wọn bọ́ yé. Wọ́n ọmọ bá ṣe ń ṣe kí náà ti ń ṣe lé ìyá wọn. Àtúnyẹ lé aṣọ ni. Wọ́n ní kó ṣe bíi tíìsì orí mi bíi bírèdì orí mi yìí. Irun orí. Ṣé ti rí i? Tọ́ba ti tú ní ìsìn aṣọ ni. Aṣọ ni. Tọ́ba ti tú ń sìn aṣọ ni gbogbo. Kéèyàn tó ń ṣe lé. Ibo ló ti fẹ́ rí. Ìyẹn kí ni? Máa fi fínísì ẹ̀wọ̀n yìí nínú ilé. Ó wà lórí igbá mi. Ọ̀pá márùn-ún lẹ rí. Kéèyàn tó twist aṣọ. Ẹ̀kọ́ tí ìsìlẹ̀ ká wò ó. Nǹkan wọn sówó ká wò ó. Ọ̀dọ̀ ọ̀yá mẹ́rin náà. Eléyìí náà ń pè ní crack. Jacquard ṣẹ́ sí bọ́n ṣe ń ṣe yìí. Jacquard bẹ́ẹ̀ ni.
ṣé tí wọ́n ṣe báyìí tí wọ́n tún máa kọ́lọ̀ mi sí. tọ́ bá ṣe gbá sọ pé nàṣọ nílé wọ́n ṣe máa fi dáì sí i dáì ní ìlú máa bọ̀ òun lélẹ̀. wọ́n ti fi dáì sí i. Okay, now. ṣe ti fi dáì sí wa náà báyìí. Wá di two colours. So wá di 2 colors. Go find the blue look. eléyìí náà pè ní léṣo tí ẹ̀ ń wò lọ́kàn yẹn. Ẹ̀gbá ló naṣọ Ẹ̀gbá òun ló ní àdìrẹ lọ́wọ́. ẹwà eléyìí náà ṣẹ́ẹ̀tì ẹ máa bọ̀ ń bìbà. ọmọ ṣe má nọba sí kára ẹnà wọn tó jẹ́ tiwa gangan. ṣẹ́ẹ̀tì rí. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò ìlú Olórílé méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Wo ṣé ká má dára wa gbogbo ògùn kà ń péré ẹ̀ ewé àtegbò pọ́nbélé nìkan ńlá iṣẹ́ o. Ẹ máa pe Bàbá Aládò 080 28 12 1088. Ta ló bá wa pọ̀ ta lẹ́nu mọ́? Èmi ni tó ń jẹ́ èmi ni. Tó ń jẹ́ èmi ni. Olórúkọ ńlá òyìgì kábíyèsí àbá tó kárí ayé. Èmi ni má ṣe bẹ̀rù. Ta ló bá wa pọ̀ ta lẹ́nu mọ́sẹ́? Èmi ni tó ń jẹ́ èmi ni. Tó ń jẹ́ èmi ni. Olórúkọ ńlá òyìgì kábíyèsí àbá tó kárí ayé. Èmi ni má ṣe bẹ̀rù. Hallelujah. Mo rántí sometimes tèmi kò ì mọ lọ́rùn. Èṣù àwa ń wálé afẹ́yàn mi jẹ. Afọ́n lórí fífọ́ o tàbí inú rírun. Ẹyin dídùn tàbí kàtàmáwá máa ké. Ìgbà tí mo mọ Jésù làṣírí Sátánì tú. Ìgbà tí mo mọ àlà làṣírí Sátánì tú. Sani Sátánì mo gbé Bíbélì mi. Àwùsùbíláì mo gbé Kúránì mi. Mo já wá bíi ti tẹ̀lẹ̀ mo yá aṣọ jí. Psalm 109 mo kà bí Ayéfẹ́lẹ́. Tó lọ́wọ́ gẹ̀dẹ̀gbé o àfinara rẹ̀ dandan. Bílégédé gbọ́wọ́ sókè ilẹ̀ lomi àgbé sí. Wàhálìkẹ́tù àlékà mọ́ àbàdà mi ni. Òkú wa bá sọmọ́ pẹ́ lọ́pẹ́ sọmọ́ ní ìpadà. Back to sender. Bẹ́rí gíṣẹ́gíṣẹ́gi o, àforí ara rẹ̀ rú. Àforí ara rẹ̀ rú o. Àforí ara rẹ̀ rú. Ẹni tó ń pa mí mọ́ ò kì í sùn. Bẹ́ẹ̀ kì í tó gbé ò kì í sùn. Etí rẹ̀ ò di láti gbọ́ pé mi. Àyànfẹ́ Olódùmarè máa lé mi. Ẹyinjú Olódùmarè ni mo jẹ́ o. Àyànfẹ́ Olódùmarè máa lé mi. Mi ò ṣẹbọ mi ò dẹ̀ ṣogun. Àyànfẹ́ Olódùmarè máa lé mi. Ẹni ń gbénú mi ó ju gbogbo ayé lọ. Àyànfẹ́ Olódùmarè máa lé mi. Bẹ́ẹ̀ bá ń lé mi ẹ ò lè bá mi. Bẹ́ẹ̀ bá ń lé mi ẹ ò lè bá mi. Mo fọlọ́run ṣègbẹ́kẹ̀lé mi. Bẹ́ẹ̀ bá ń lé mi ẹ ò lè bá mi. Bó bá ń lé wa wọn ò lè bá wa. Bó bá ń lé wa wọn ò lè bá wa. Tún Ọlọ́run nígbẹ́kẹ̀lé tiwa. Bó bá ń lé wa wọn ò lè bá wa. Ọlọ́run làbò wa tó di wá. Bó bá ń lé wa wọn ò lè bá wa. Àyànfẹ́ Olódùmarè là wá jẹ́. Bó bá ń lé wa wọn ò lè bá wa. Ẹyinjú Olódùmarè máa là wá o. Bó bá ń lé wa wọn ò lè bá wa. Ọlọ́run làpáta ìgbàlà wa o. Bó bá ń lé wa wọn ò lè bá wa.
bàbá ti ṣí ìjìbò wa náà. bàbá lé wa wò lè bá wa. àgbàdo onígòdà ò mọ́jú fàdíyẹ. bàbá lé wa wò lè bá wa. abẹ́ ìṣọ́ olódùmarè ńlá wa. bàbá lé wa wò lè bá wa. ṣé bọ́lọ́run ní gbẹ́kẹ̀lé tiwa. bàbá lé wa wò lè bá wa. olólọ́run ní gbẹ́kẹ̀lé tiwa o. bàbá lé wa wò lè bá wa. Thank you, Father. Yorùbá Gidi TV.